Mama Shoko. Tell about you, Mama Shoko. Wallahi, you are sitting on a long thing. Mama Shoko Lola Idije fún rẹ̀. Ẹ̀yin tí o mọ̀ lọ́sàn ló máa gbéná wojú ẹ̀ lóru. Ó yẹ kẹ́ trust ẹ bó máa deliver back to back from beginning to end nínú movie yìí. Shoko Pro Max ni. Tabaléyàn ní ọ̀gbá lórí, ó níwèrè lórí, ó tún dìsàpẹ̀rẹ̀ ìyá gọ̀gọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ṣe gudugudu méjì yàyà mẹ́fà. Ìyàwó ọmọ ẹ̀ yìí ó ló ti lè gbàdúrà jù. Ó ní ìyàwó ọmọ òun ò lè fẹ́. Ó tún mú mi dé báyìí, ó ní ẹ lọ́bùn. Ó tún mú mi dé, ó tún ní lè tó ń ṣe ọmọ ìlú òyìnbó gbẹ̀yìn gan ọmọ ògbóró nìyẹn. Ẹ wo bí ọmọ ọba ṣọ́ra kò lè níyàwó kò ń ṣe pé. Wọ́n gbìyànjú nínú eré tó bá ń sọ wípé eré tó dùn láti bẹ̀rẹ̀ dópin Mama Shoko ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká tó tẹ̀síwájú ẹ má gbàgbé àti comment, ẹ like, ẹ share, kẹ́ dẹ̀ subscribe kẹ́ lè win ní ẹ̀bùn lórí ìkànnì fún giveaway tá à ń ṣe. Ẹ̀yin tí ẹ bá ń interact pẹ̀lú videos wa, tẹ́ ń communicate, tẹ́ ń message, tẹ́ ń comment, tẹ́ ń like, tẹ́ ń share, ẹ̀yin lè stand the chance láti win ní owó bantwa lórí ìkànnì yìí fún giveaway tá a máa ṣe ńgbà tá a bá dé 1000 followers. Ẹ má gbàgbé, ẹ share, ẹ wo, ẹ tètè tara ṣàṣàkẹ́ lọ sí Wumitoriola TV. Ìbẹ̀lẹ̀ tí máa rí Mama Shoko. Ẹ má bínú, Mummy Lola Idije TV ibẹ̀ ni wọ́n gbé sí. Ìbẹ̀lẹ̀ tí máa rí Mama Shoko láti bẹ̀rẹ̀ dópin. Gbẹ̀yìn Wumitoriola ni ó sọ pé bóun ẹlẹ́dẹ̀ òun mọ̀ pé kọ́mọ òun fẹ́. Kí lẹ expect? Iná la fi ń wo náà wèrè, la fi ń wo wèrè lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. Ní part 2 ẹ jẹ́ ká jókòó ká fò dáàmù àkáwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ní part 2. Ṣé ọ̀rọ̀ yìí á lè wọ̀ báyìí? Ṣé Lola Idije àti Wumitoriola ṣé wọ́n á lè jọ gbénu ilé yìí? Ṣọ́rọ̀ ò ní bẹ́yìn yọ. Kí ni nǹkan tẹ́rì bó máa ṣẹlẹ̀ sí ọmọ Lola Idije? Kí lẹ́rì bó máa ṣẹlẹ̀ sí Lola Idije fúnra rẹ̀? Kí lẹ́rì bó máa ṣẹlẹ̀ sí Wumitoriola? Ẹ wo, ẹ wá nǹkan fìdílé nǹkan. A máa mọ̀rọ̀ wá fún yín tó bá ṣe ń lọ. Ó dìgbà.